kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé, mo kí gbogbo ẹ̀yin ọmọ olóyè. Ṣé rí tí ọmọ Ọ̀yọ́ bá dákẹ́ àwa gbọ́rọ̀ sáwọn bàbá wa lẹ́nu ni o. Wọ́n máa níbi kan tó yẹ pé tí wọ́n bá léni tó ò bá padà a ní láti ṣó sọ̀rọ̀. Okay, thank you. Tí gbogbo ọmọ Yorùbá Ọ̀yọ́ tó bá dákẹ́ tá a bá sọ̀rọ̀, ẹ fẹ́ fọgbọ́n lé wa wọlé kẹ́ ẹ lè gba ipò tẹ́ ẹ fẹ́ gbà. Number one, lálàkọ́kọ́ kí n tó lọ sí anywhere ẹjọ́ ṣó yóò ní pẹ́. Ìwọ tó o bá like bó bá yẹ fẹ́ kílẹ̀ ayé ọmọ bàbá ẹ ìyá ẹ kó rí ni kò ṣe comment o. Mi ò fẹ́ ẹ̀yin olépè olórí burúkú máa yọ yín kúrò lórí page máa block yín ni. Continue. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ kí bàbá mi Sunday Igboho òòṣà ọmọ aládìkún tí kì í di tiẹ̀ láàbọ̀. Owó bàbá Dami, thank you very much. Mo really appreciate ye. Mo kí bàbá mi bàbá Èkìtì. Ẹ bóyá jẹ́ pé bàbá Èkìtì tiẹ̀ ṣe tí ò bá yín dá sí nonsense tí gbogbo yín ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá Èkìtì. Ẹlẹ́ẹ̀kẹta, mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá Sokoti. Bàbá Sokoti alágbẹ̀dẹ ọ̀run. Ìjà ti lọ, ó ti lọ sọ́tún, ó ti lọ sósì. Ẹni tó parí ẹ̀ náà ló parí ẹ̀ yẹn. Nínú ọ̀rọ̀ mi gan, tí irọ́ ò fi da torí gbàdọ̀ gbé mi, mo ní mi ìfẹ́ sí lórí aago pẹ̀lú bàbá Sokoti. Bọ̀ mo wò pé àwọn àgbààgbà wà ń bẹ̀, a lè máa jà lọ títí. Ìyẹn ti lọ láàrin mi àti bàbá Sokoti. Tẹ́ni wọn bá tún wáyé, a jẹ́ pé èṣù yẹn ò tí kúrò ní ibi tó ti ń dáná sí gbogbo wa. Lóòótọ́ nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, wọ́n pa wá, Fúlàní pa wá. Bó ṣe fẹ́ gbọ́, mo ti ń dákẹ́, bọ̀ tẹ́lẹ̀ yìí, mi ò ní dákẹ́ mọ́. Ẹ lè lé mi lórí Facebook o. Any one of you ò lè lé mi lórí Facebook. Ṣé rí lára kọ́kọ́, ẹ̀yin èèyàn lẹ́ni ká má dá Awikoko lóhùn. Bọ̀ Awikoko tẹ́ ẹni ká má dá lóhùn. Awikoko keep it coming out. Láti on the 5 tá a ti jẹ oyè. Kí ló dé táwa Yorùbá jẹ́ kó rí wá pé? Kí ló dé tá a sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà? Kí ló dé tá a ń dálé apá kan tá a ń fi kan sí? Kí ló dé? Èmi ò wá sọ̀rọ̀ lórí ọlọ́ba, bọ̀ máa sọ̀rọ̀ lórí bàbá tèmi, Ọ̀wádé. Bẹ́ẹ̀ ni, it's getting too much. Bọ̀ Awikoko jẹ́ ń sọ ọkọ fún ẹ. Kò sígbà tó ò ní rẹ́wọ̀n ẹ. Sórí gbogbo àtọ́ ń tì ẹ́ lẹ́yìn, ó ti ń yé wa lọ́yọ̀ọ́ sí i pé àwọn tó ń tì ẹ́ lẹ́yìn wọn ni kò máa continue. Àwọn ò jáde ṣe show fún ẹ̀yin mọ́. Bọ̀ ó jáde on the 6th, on the 7th, on the 8th, on the títí tó fi dé ní 20, ní 30 kí ló dé. Ṣé wọ́n nìkan ló wà lórí online ni? O níṣẹ́, o ní kankan tó fẹ́ grab. O wá ń ṣọ́ Aláàfin káàkiri. O rí pa yí ẹ ti bàjẹ́ Awikoko. O mọ̀ pé ò tó bẹ́ẹ̀ gbogbo ẹnu ẹ tó wọ́ tó fi ń sọ̀rọ̀ yẹn. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn, àtọ́ ń lísì sí ẹ mo kàn rí pé gbogbo ọgán orí wọn ò pé gbogbo ẹnu mo fi sọ. And ìdí tí mo fi ní pé àtọ́ ń lísì sí ẹ ọ̀tọ̀. Àtọ́ ń kọ́mẹ̀ntì sí ẹ lórí kíní ẹ orí wọn ò pé. Mo rí one stupid boy. Ẹni ó possible kí máa dárúkọ yín. Bọ̀ nǹkan tí mo bá kọ́ nìyẹn. Ìjọ tí bá máa dárúkọ gbogbo yín báyìí, máa gbé orúkọ yín sórí YouTube, orí Facebook. Ẹ ṣì èrè ni, àbẹ́ ń sinwin. Kò ní yé Awikoko. Now, ẹ jẹ́ sọ̀rọ̀. Ṣé ní ṣe tẹ́ ẹ ṣe gbogbo yín, àtobìnrin, àtọkùnrin, àtọmọdé, àtàgbàlagbà. Ẹ fẹ́ lé mi kúrò lọ́dún Adéyẹmí lọ́dún náà lọ́hùn. Ẹ yí róbó ọ̀rọ̀ mọ́ mi, ẹ tún rí ṣe. Mo tún déwájú bàbá mi, wọ́n tún welcome mi. Kódà wọ́n pa ògúnfe. Nítorí ààrẹ ń bọ̀, ìyẹn bàbá mi tó lọ, wọ́n pò ògúnfe fún wa. Àwa tún jẹun nílé bàbá. Ẹ lọ́ máa lè ní mí. Ẹ lọ́ mọ Fúlàní mi ní mí. Ọ̀pọ̀lọpọ̀ tó bá mọ̀ mí, á mọ̀ pé mi ò ṣọmọ Fúlàní o. Ó ti yé yín. Tẹ́ ẹ bá mọ̀ mí dáadáa, ẹ mọ̀ pé là wà lójú mi. Ẹ mọ̀ pé tí máa ń sọ, ìlà ó wà lójú mi irun lóbò. Ẹ ń ṣí èrè ní àbọ̀ lórí burúkú ni gbogbo yín. Èmi tí mo mọ ìlú tí mo ti wá. Bọ̀ ẹni ká dákẹ́. Ẹni ká fi Awikoko lẹ̀. Bọ̀ wèrè yín ò lọ kọ́mẹ̀ntì ń bẹ̀. Kẹ́ ẹ sọ fún bàbá ìpè tó ṣe tó. Ẹni ká má dalẹ̀ Yorùbá rú. Tí gbogbo ẹ bá wá sọ̀rọ̀. Ààrẹ ni o. Ààrẹ ló dálẹ̀. Ààrẹ ló dálẹ̀. Bọ̀ má máa tẹnu mọ́ fún yín. Ààrẹ ló dálẹ̀ láti bí ọdún 5 tí Awikoko ti bú Aláàfin. Ààrẹ ló dálẹ̀ láti ìgbà tí ológun dúdú, oníwárápá ọ̀ràn, onídàbẹ́tìsì tó ti bú Aláàfin. Ààrẹ ló dálẹ̀
láti ìgbà tí idiot bọ̀wọ́ kan náà ní kò ju 35 years yẹn lọ tó ti ń sọ̀rọ̀ sí Aláàfin ọ̀rọ̀ ẹyọ kan tẹ́ èmi sọ wẹ́nà ẹ jẹ́ nǹkan pè mí ni nítorí pé mo lórúkọ ju gbogbo wọn lọ orúkọ tí wọn ò rìn èmi ń wá sórí ibi láti cash cruise ni èmi ò wá sórí ibi láti wá pa owó monetization tó lórí burúkú gbogbo yín wá èmi ti offend monetization láì mọ iye YouTube mi rí nǹkan kan gbà kò dùn mí but àwọn tó ń rí jẹ lábẹ́ mi tẹ́ ẹ bá máa gbé show mi ẹ fi caption gidi sí otherwise máa flag ìyá ẹ olódù ọ̀rọ̀ ni mo sọ I'm not here to play today anybody tó bá fẹ́ bú mi ní ìtẹ̀ fẹ́ rí ó dà pé mo ti tẹ̀ kankan kọ́mẹ̀ntì òtẹ̀ ní wá ó dá báyìí ok ẹ̀yin èèyàn ẹni ká dákẹ́ fún Awikoko ẹ̀yin bàbá mi lọ́yọ̀ ẹ má bínú mo ti disappoint yín lẹ́nìí ẹ̀yin mọ̀ sí mi ẹ má bínú ẹ̀yin big sister mi mo ti disappoint yín gbogbo ẹni tẹ́ wà nínú Oòduà diaspora tẹ́ pè mí pé Ààrẹ orúkọ olókìkí ni mí orúkọ mi ò gbọdọ̀ má rìn ẹ wòran báwo ni Awikoko ló ṣe máa ṣọ́ Aláàfin káàkiri náà ẹ jẹ́ wá sọ ọkọ̀ fún yín situation kan happen lánàá wọ́n ní bàbá wa Ọ̀jájá níbi kíní tí wọ́n lọ lánàá Ọ̀jájá ń bọ̀ ìgbà tó Ọ̀jájá ń bọ̀ àwọn ọba dìde wọ́n dìde fún ẹjọ́ Aláàfin àti Ọ̀jájá 5 and 6 ni wọ́n ibi tẹ́mi máa put ẹ nìyẹn nobody should expect ikú bàbá yèyé kó dìde ikú bàbá yèyé ò ní dìde fún Ọ̀jájá a fẹ́ máa sọ dìjà bọ̀ wọ́n sọ bọ̀ kàkà kẹ́ ẹ bú wọn wọ́n wò pé mo dẹ̀ ń lọ sọ́dà kọ́mẹ̀ mo dẹ̀ rí pé ẹ kàn ń gbé mi ṣépè Ààrẹ ló dálẹ̀ olórí burúkú ni ọmọ àlè ni bàbá ẹ̀ ọmọ Fúlàní ni ọmọ kìíní kan ni mo wá rí pé kò tẹ̀ sí kọ́mẹ̀ntì kankan tó favour mi because àmọ́ Ọ̀yọ́ gan they just keep quiet mo ti lọ sọ lórí on diaspora level we keep quiet tó fi máa búlì Ọ̀yọ́ pa èmi tí mo jẹ́ speaker ẹ̀yọ̀ kan ṣe bóyá kẹ́ ẹ gbé mi báyìí ni kí gbogbo tani ẹ kó gbé mi gẹ́gẹ́ pé Ààrẹ ó yá máa nìṣó àwà lẹ́yìn ẹ̀ kẹ́ máa fàdúrà ní mi lọ́wọ́ brother mi wà lọ́yọ̀ọ́ ìkànnì ọgbọ́n Ajíṣebí Ọ̀yọ́ àwọn náà wà lọ́yọ̀ọ́ speaker ni wọ́n but speaker gẹ́gẹ́ bí bàbá tèmi jẹ́ wọn ò fẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀yin náà wá sọ máa sọ̀rọ̀ Awikoko wá ṣe bó ṣe pé ilé wọn tó fẹ̀ yẹn ó wá fẹ́ máa gé ní grand ó fẹ́ máa fẹ́ ẹ ti wá rí gbogbo irọ́ tó fabricate gbogbo yìí gbàgbọ́ that is nonsense let me tell you yesterday I really love what Kábíyèsí did mo love ẹ̀ pa màá sọ ìdí tí mo fi love ẹ̀ o ṣé ẹ̀yin lérò pé ọ̀wọ́ adé ò rí nǹkan tó ń lọ number 2 Awikoko ti gbin oró sínú Kábíyèsí wa kò ń ṣe èmi Ààrẹ mi ò tó bẹ́ẹ̀ àwọn bàbá mi ló ń bá Aláàfin sọ̀rọ̀ àwọn bàbá mi náà dàrẹ́ẹ̀tì nǹkan tí Aláàfin máa ṣe àwọn bàbá mi náà jẹ́ kó mọ bó ṣe tó Aláàfin ọ̀wọ́ adé ò tí ì pé oṣù kan lórí oyè Awikoko fẹ́ ó búlì bàbá yìí pa now you people are telling me to keep quiet ẹni tó bá sọ fún mi pé kí n keep quiet kí n má sọ lórí Awikoko wàhálà máa bẹ́gi fórúwẹ̀ èpè kan ó máa bẹ́gi fún torí mo mọ̀ pé yìí fans mi ẹ̀ tẹ̀lé mi ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ bá wà bí ẹ ṣí àkíní. And I don't have anything to do with Awikoko. But since tó pé ó ń dárúkọ mi, ó ti mọ̀ pé tóun ò bá pe Aare Almaroof yẹn. Kí ni yóò ní lọ sókè? Èmi náà fẹ́ gbọ́ bí ọ̀rọ̀ Paso. Èmi náà fẹ́ rí. Tẹ̀kíní mi náà fẹ́ wò. Picture mi náà fẹ́ rí. Ohun Ààrẹ náà fẹ́ gbọ́. Tí Awikoko ò bá fi Ààrẹ sí, wàláhì kò lè réyàn 1000 kó wò. Tẹ́ ẹ bá ẹ̀ta kẹ bẹ́ẹ̀ tiẹ̀. Kó ṣe show. Kó má fi Aare Almaroof sí bóyá máa lérò ẹ jẹ́ kó ṣe show kó má fi Aare Almaroof ó ní bọ́n mú bàbá òun lẹ́sẹ̀ ó tún lu àwọn èdè àpèbọ̀ fáláàfin ẹ̀yin ọmọ ilé Ifẹ̀ dẹ̀ keep quiet ẹ̀dẹ̀ ní káà máa sọ̀rọ̀ kò ní yẹ tó bá ní máa sọ̀rọ̀ ìfẹ́ wo comment anybody ẹ̀ tó bá ní kí n dáfẹ́ fún Awikoko kò ní yẹ èmi àti bàbá Sokoti bygone is bygone Ìgbòho bó ṣe jẹ́ pé àbúrò ló jẹ́ sí mi pẹ̀lú ọba ọjọ́ tí mo gbà lọ́wọ́ ẹ̀ mo respect to the core èmi máa ń settle jáde èmi ò ń da nǹkan rú but mo wá ti rí pé nítorí pé mo pọ́n bàbá mi létí mo ní Aláàfin ju Ọ̀ọ̀ni lọ ó ní gbogbo ìyá wèrè sí dẹ́dẹ́ Ààrẹ ló dalẹ̀ ń ṣí èrè ni àbẹ́ ń sínwín ẹ̀yin ò rí gbogbo nǹkan tó ti ṣe tèmi lẹ wá rí mú
ẹ wá mú mi sọ́wọ́ tó bá porí mi lásán ojú ọ̀tún á lọ tó bá pè mí lẹ́lẹ́kejì ẹsẹ̀ òsì á lọ tó bá pè mí lẹ́lẹ́kẹta apá ọ̀tún á lọ mo fi Ọlọ́run búra mi ò ní jáde kí ṣèkà fún ẹnì kankan kò sírú agbára tó lè ní bóyá lọ́kùnrin ni ẹ bóyá lóbìnrin ni ẹ kò sí mo rí gbogbo nonsense tí dára náà ṣo tó ń sọ mi ìráyè títí ẹ ọ̀rọ̀ títí ẹ yẹn ẹ̀gbẹ́ ni òun náà fẹ́ fi wá kọ́ bọ́dì lọ́yọ̀ọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ but I'm not here to even explain anything nǹkan tí mo wá explain ni pé nǹkan tí Aláàfin ṣe lánàá that is the right thing Aláàfin will never stand up so k'Aláàfin dìde kẹ́yìn ọmọ Ilé Ifẹ̀ àtẹ̀yìn ọmọ Yorùbá tí ó mọ̀ tán kẹ́tún ní ṣó tán ó padà dìde fún Ọọ̀ni Awíkókó ti gbé oró sínú Aláàfin Awíkókó ti sọ̀rọ̀ tó máa ṣe rò pé àwọn bàbá yìí ṣé Ọọ̀ni ò sí lórí íńtánẹ́ẹ̀tì ni ṣé Aláàfin ò sí lórí íńtánẹ́ẹ̀tì ni ṣé Olúwo ò sí lórí íńtánẹ́ẹ̀tì ni ẹ tún parọ́ ẹni wọ́n disgrace Ọọ̀ni gbogbo ẹ̀yin blogger tẹ́ ẹ sọ ẹ jẹ́ máa ṣàforíjì kẹ́ ẹ lọ tọrọ àforíjì nǹkan tẹ́ ẹ̀ sí ń bẹ̀ àwa wà ń bẹ̀ olórí burúkú Awíkókó yìí ó lọ farapamọ́ ni èṣe tó ṣe tí Ibrahim Chatta fi géètì ẹ̀ olótún wá ṣe kò ní ọ̀nà kankan tó fẹ́ gbà lọ́yọ̀ọ́ torí bó ṣe wà yẹn àti ní DNA ti dúró ní gbogbo owó dé ìyànà ọlọ́ra everywhere tó wọnú Ọ̀yọ́ DNA Awíkókó ti dúró ń bẹ̀ mo fi Ọlọ́run búra kò ṣe pé ààrẹ ló máa rún ẹ ọ̀rọ̀ tó ti sọ fọ́ba wọn tó bá wọnú Ọ̀yọ́ tí wọ́n bá lù ẹ ọmọ àlè tó bá dé tí ò bá lù ẹ tó bá tún yẹ o lè ní ààrẹ ló ní kó wá lù mí o ìwọ lọ sọ́yọ́ Ọ̀yọ́ ètò lọ yẹn bóyá o dàkẹ́tẹ̀ bórí náà ṣe rí ẹ mo sọ mo tún sọ tí èmi Aare Almaroof bá rí ẹ ní ọjọ́ yẹn ni Awíkókó wọn nínú ẹ o bọ̀ máa jẹ́ kán bọ́ǹdù ẹ báyìí jáde máa ṣe fídíò ẹ wọ́n á dẹ̀ gbé ẹ jáde kó lè mọ bí ẹnu tí mo ní àwọ̀ o bàbá tiwa l'Aláàfin àwọ̀ ò dẹ̀ ní ṣe Aláàfin gbọ́ àdẹ̀ ní ti Aláàfin síbi tó máa ti kọlu àwọn ọba ṣe bí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó lọ kí Aláàfin Aláàfin ni ẹni tí ó gba àyè òun ló ṣẹ̀ṣẹ̀ gba àyè gbogbo ọba ló gbọ́dọ̀ máa lọ kí ebe ti gbé oró sínú Ọọ̀ni ẹni kó máa lọ ìjà tẹ́ ẹ fẹ́ kó bẹ̀rẹ̀ yẹn ó ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ni mo ní píṣọ̀ bàbá ń bì báyìí ibù bàbá wa Adéyẹmí ikú bàbá yèyé mo mọ̀ọ́mọ̀ fẹ́ fi kíní ẹ̀ torí mo ti rí pé the more tí ẹ fi ń gbé àwọn èèyàn ti gbé kíní ẹ bẹ́ẹ̀ pé irọ́ ni o kò ṣe kíní kò respect sí Aláàfin ò ní dìde Aláàfin ò ní dìde láyéláyé kò possible ó lè ẹ wo mo fẹ́ fi picture yẹn hàn yín ó lélẹ̀ kò ń ṣe photoshop ó lè ṣẹ́tìrí bàbá Adéyẹmí rèé tí Aláàfin bá ti jókòó ewọ ní ẹ̀yin lẹ mọ̀ nǹkan kan ẹ̀yin lẹ mọ̀ ìtàn ewọ ní ìtòrè ẹlẹsẹ máa rí Adéyẹmí ó máa dé party síwájú anybody ewọ ó rèé bàbá rèé tẹ́ rí yìí abẹ́ rí dáadáa bàbá Adéyẹmí rèé kú bàbá yèyé rèé ìjókòó ló wà onílẹ̀ lọ kí so kí là ń fabricate ọ̀rọ̀ yìí pé must ni kí Aláàfin dìde no kò lè dìde ó ti jókòó ẹni tí Aláàfin bá dìde fún mi ìrò kó lè dìde kódà tí president ìlú bá dé gan Aláàfin ò gbọdọ̀ dìde èèwọ̀ ni ó ti wà ní inú ìwà àṣẹ̀dáde Ọ̀yọ́ Awíkókó ò lè ṣe oríire pẹ̀lú bóyá ṣe yẹn ó dẹ̀ máa rẹ́wọ̀n he torí ìdíwé tó fi ń búlé Aláàfin àwọn ọmọ Ọ̀yọ́ ò máa rí Ọọ̀ni fín ẹgbà míì ẹ̀yin tẹ́ kọ́mẹ́ǹtì èmi ò wo kọ́mẹ́ǹtì o but for now bí Awíkókó ṣe rí Aláàfin fín àwọn ọmọ Ọ̀yọ́ a máa rí Ọọ̀ni fín bẹ́ẹ̀ ọ̀rọ̀ lásán máa làárẹ̀ sọ tẹ́ máa dalẹ̀ rú láti on the 11 about the 12th of January April 30 la wà yìí tó bá tẹ̀ á pé mo ṣẹ̀ ni màá ní kí n bọ́ bí tí mo dẹ̀ sọ mo ti bọ́ ta mo apologize what else do you guys want kò yé mi what else do you want mi ìgbọ́dọ̀ má dárúkọ bí Esabod ẹ jọ̀ọ́ torí Ọlọ́run anytime tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ wádìí ọ̀rọ̀ dáadáa because mo mọ̀ pé àgbàlagbà blogger nìyí and I respect you for that nítorí pé before you talk ẹ máa ń ṣe arithmetic dáadáa but mama ẹ má bínú ẹ tẹ̀lẹ́nu Esabod ẹ lè bú mi o but ẹ tẹ̀lẹ́nu
ẹni pé èmi ni wọ́n lè èmi lè mi pa ìtàn nítorí ẹ dárúkọ mi ni o ẹ sábọ̀ mi ready láti wá máa fa wàhálà pẹ̀lú yín no ó ti yé ìyá mi dẹ̀ sọ fún yín pé kò rí bẹ́ẹ̀ ẹ wá ń pe èdè kan fún ìyá mi pé ààrẹ àwọn ọmọ Ọ̀yọ́ lẹ ń bá wí sọmọ Ọ̀yọ́ lòun ni ipe Almaroof lẹ ń bá wí ẹjọ́ tó lọ Ọlọ́run ta ló ní Àjọkẹ́ mo fẹ́ kẹ́ reframe ọ̀rọ̀ yẹn nítorí pé kò fẹ́ wàhálà ni ò ṣe dá yín lò ẹ wá ń bèè pé ẹ ń bá ọkọ ẹ wí ẹ dẹ̀ expect pé kó má sọ̀rọ̀ èmi ò gbọ́rú ẹ̀ rí o but now mo ti kúrò lórí yẹn but ẹ sábọ̀ ẹ jọ anytime tẹ bá ti fẹ́ ṣe case lórí Aláàfin èmi ò ní kẹ́ bá bu Aláàfin o ìyẹn ò ń ṣe tuntun kò sẹ́ni tẹ́yìn ń jápa àṣọ fún ẹ ti jà fọ́ ni ẹ ti jà fáwọn ẹ ti jà fọ́lùwò kò sẹ́ni tẹ́yìn jápa àṣọ fún ìyẹn fine but tẹ bá ti fẹ́ sọ̀rọ̀ Aláàfin ẹ yọ tèmi kúrò ẹ má máa dárúkọ mi pé èmi ni kinní kan ta ni ní gbogbo scenario tó ṣẹlẹ̀ gan mi ò síbẹ̀ mo ti padà on the level ni mo ti kúrò lọ́yọ̀ọ́ mo kàn lu agbẹ́ iṣẹ́ tí mo ń ṣe ò permit mi mo bẹ̀bẹ̀ náà fi fún mi láyé ìjọ yẹn náà everybody wá bọ́ta ẹ wá ń sọ̀rọ̀ ẹ wá sọ pé ààrẹ ni ẹjọ́ torí Ọlọ́run gbogbo ìjọba ti ń pè mí ẹ pé orí mi síre ni o ẹ pé orí mi síre ẹ má pò orí mi síbi torí ní ìbá ti pò orí èèyàn síbi téèyàn bá kọlù mí ó kọlù wàhálà gbogbo ẹ̀yin tẹ́ ń dárúkọ mi pátápátá tẹ́ ẹ̀ tún ṣépè fún mi tẹ́ ẹ̀ ń bú mi tẹ́ ẹ̀ ń bú ìyá mi kí ló ṣẹlẹ̀ náà ẹ fi mí lọ́rùn lẹ̀ Awikoko the battle line has just been drawn because ó ti fa àyè jálẹ̀ báyìí wọ́n wá jáde fún ọ̀nà ọmọ tí ò tó àrífín ẹ wá ní tó bá tiẹ̀ jẹ́ pé Aláàfin ní intention láti dìde fún ọ ni pé òun fẹ́ respect yẹ Awikoko ti fa ìjà ti Aláàfin kódà eléyìí tẹ́ sọ pé ààrẹ Awikoko gangan ni the worst mélòó lèmi ṣe ọ̀rọ̀ tí mo sọ kò ju 2 seconds lọ lóòótọ́ ọ̀rọ̀ kékeré ń dà kórúbá àwọn èèyàn ṣe máa sọ ọ̀rọ̀ tí mo sọ mo ti reframe ọ̀rọ̀ mo ti apologize fún ọ ni mo ti ṣe gbogbo ẹ̀ what else do you guys want ẹ wá rárá bu ààrẹ security ni thank you fimile ààrẹ kí lẹ pè náà ààrẹ kẹ́nìbọ̀dì máa pè mí time tí bá ń ṣe show yìí o ààrẹ kíní kan ni thank you ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín kóòrùn yẹn má lọ jẹ́ kí kíní yẹn gbóná ok mo ti ẹ̀ tán ìsìn náà kí n tán ìsìn yẹn so ẹ mọ̀ ẹ ṣe you people ẹ try láti lé mi kúrò lọ́dọ̀ bàbá Aláàfin Adéyẹmí ọ̀rọ̀ náà lẹ fi sọ ẹ̀rí ṣe ọwọ́ adé tún jọba ààrẹ tún bọ́ bẹ̀ ẹ wá ní kí n má gbìjà lú mi àsórí yín pé ẹ̀yin tẹ́ ń sọ ọmọ aládé ni mí náà ọ̀adé rèé ṣẹ́tìrí ọmọ aládé ni mí ẹgbọ́n tí olóyè bá kiri á ní ọmọ ládé ńládé Aláàfin ò ládé adé aládìkúra gbà fọláàfin ọmọ aládé ni mí so ẹ sọ bẹ́ẹ̀ mo lè jà fúlù bàbá mi ìlú bàbá tèmi ni ìwọ tó ń jà tó jọmọ Èkó tó wá ń kọ́mẹ̀ntì lọ wá ìtàn Èkó ìtàn ọba Èkó máa fi ṣe ṣò ìwọ tó jọmọ Ìbàdàn ọmọ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè ọmọ Ìbàdàn míì wọn ò mọ history èmi ò jà fún yẹn báyìí but nǹkan tí mò ń jà fún ni pé téèyàn ọmọ Ilé Ifẹ̀ tẹ́ ẹ̀ bá stop Awikoko àwa náà ò ní dákẹ́ tó bá ti wò pé channel Aláàfin ló fẹ́ máa ṣọ́ ó wá ń ṣọ́ ọba wa kiri any small mistake ó wá ń bú Aláàfin bí epo bú àbá ẹ̀ wà lẹ́ ò máa lọ sẹ́wọ̀n Awikoko nǹkan táwa máa fi rí ẹ̀wọ̀n ìyàwó ò ní sọ iṣẹ́ tèmi ṣe mo gbọ́n jù ẹ lọ ni torí ọ̀gá ni mí mo dẹ̀ mọ nǹkan tí mo wọ̀n kódà tí o bá ní pé security ni mò ń ṣe l'Amẹ́ríkà owó tí mò ń gbà wọn bí ìyá ẹ̀dá Awikoko mo fi Ọlọ́run búra mi kàn fẹ́ sọ ni owó ìjọ kan mi pé mo ṣe 10 hours lásán abo ẹbí ẹ oṣù kan ò lè má nà ó tẹ ẹ lè ná tọ́nì tó bá ń ṣe àpà torí $100 lásán is 160,000 kò wá time sí ẹ̀mí ní sọ kẹ má forí gbé bọ̀ wọ́n bí ẹ̀dá wàá sanwó lé. ọdún kan bẹ̀ tó bá pò tí kọ́lé kí ló dé tó ń ṣòṣì
èbéyàn ní gbàgede ìmọ̀ èyàn ní gbàgede ìmọ̀ náà ẹ wo létí gbàgede ìmọ̀ tó kọ́ ó invite mi gẹ́gẹ́ bí bá ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo mọ nǹkan tí mo wọ́ ti o tó ti yé àti wọ ní diabetes mo tún wá fún ilé ni torí kíní kan ó ṣe gbá kan ó ṣàwòkàn kò kàn mí anybody lè abuse mi níbí I don't care but ẹ bá wọ́n Awikoko we continue coming out for him ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìjà tó fẹ́ dálẹ̀ yẹn tẹ wá wò pé Aare Almaroof olódájà alẹ̀ you started it sórí yín ò pé ni you started láti April 5 Awikoko ò dẹ̀ stop ẹ dẹ̀ ń blame me I just don't know sáwọn èèyàn lọ́pọlọ ni ọkọ àtìyàwó máa ń jà nulẹ̀ wọ́n máa parí ẹ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ń jà nulẹ̀ wọ́n máa parí ẹ̀ èèyàn lè ṣe mistake sọ̀rọ̀ ó dẹ̀ reframe ọ̀rọ̀ ẹ pé mo sorry òyìnbó ò ní nǹkan kan míì ju sorry lọ wàláì tó bá pa ìyá ẹ̀ tí ò bá pa ẹ́ lójú ẹsẹ̀ tó bá gbé wọn lọ court tí gbogbo wọn máa ń lọ́bẹ̀ lẹ́mọ̀ ìmáà ni tó máa ń jà court mo ti rí case kan bọ̀bọ́ yẹn pa ọmọ wọn by mistake dẹ̀ ni ok nígbà tó dé kóòtù tó máa dá ẹjọ́ kú fún ọ̀gbẹ́ni yẹn àmì tó dá ẹjọ́ fún pé life imprisonment lamẹ́ríkà máa ń dá fún yàn kó tó wá àgẹ̀ wá ti pààyàn púpọ̀ that man tó pa ọmọ wọn ó dẹ̀ náwó sí parent bá ó náwó sí bàbá yẹn pé bàbá yẹn ó fún gbà tí ó tún náwó yẹn pé I'm sorry náà ló máa gbà kò sí nǹkan mi lẹ́yìn sorry kò sí nǹkan tí mo lè ṣe tí bá ṣe ìyàwó mi má bínú ni ìtumọ̀ ẹ̀ ní sorry nìyẹn náà after sorry kò sí nǹkan kan mistake tó o bá ṣe láyé yìí try to say sorry go a long way fẹ́yìn tẹ́ ẹ bá kàwé jù mí lọ sorry go a long way tẹ́yìn tẹ́ ẹ bá lọ́pọlọ jù mí lọ torí gbogbo ẹ̀ tẹ́ ẹ wò mí kọ́ mo lọ́pọlọ jù lọ sorry go a long way tẹ́yìn tẹ́ ẹ bá fi làákà ìwé pé nǹkan tá àrẹ ń sọ rà mú ń jà fún olùbàbá mi ni mẹ́ẹ̀ come on man kí ló ṣe yín mo dẹ̀ dákẹ́ nítorí mo dẹ̀ dákẹ́ and you guys believe pé a máa pa àní kò ní jáde mọ́ wọn bí yín dá kẹ́ ẹ tó ogún kẹ́ ẹ tó ọgbọ̀n kẹ́ ẹ wọnú ara yín ààrẹ máa ní èmi Almaroof ẹ rò pé mi ń jà pé mo fẹ́ gba àpò kan lọ́wọ́ Aláàfin ni mo fi jà ní ẹ ṣí eré ní kábíyèsí ọ̀wọ́ adé tó wà lórí ipò ó ti mọ̀ mí lórí íńtánẹ́ẹ̀tì kọ́lọ̀ tó sọ pé òun ló máa jọba orí yìí burú ṣé tí bá fẹ́ gbapò lọ́wọ́ bàbá Adéyẹmí gan ni mi ní ti lọ fún bàbá pé bàbá ẹ jọ Aláàfin bá wá pè mí sí pé ààrẹ mo fẹ́ fi ẹ jẹ nǹkan kan ṣé máa reject ẹ ni mo ti jà fún bàbá mi torí wọ́n mọ̀ pé mo jà fún ìlú bàbá mi mi ìjà torí pé mo fẹ́ jẹ gbọ́dọ̀ bá pè mí fóṣèlú lẹ́ni lọ́yọ̀ máa ṣe máa dẹ̀ sọ̀dí fún yín ẹ̀yin èèyàn mi kí tó kú lórí kìíní mo ní few minutes ọdún 10 years ago tí mo ṣe ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ inú ìlú bàbá mi náà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kùsọ tí mo rà pò ráìsì mẹ́wàá 2017 wọ́n nígbà tó pín ráìsì ẹ̀dọ́ ojú kan báyìí àwọn ìyá yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fa lálọ́ọ̀nù tá a dì sí báyìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fa ya àwọn ìyá yẹn dẹ̀ ń kó ráìsì nínú rẹ̀ ilẹ̀ omi bọ́ lójú mi ìgbà yẹn èmi àti Wálé Fàdákà àti ọmọ owó mi ì lè gbàgbé àjọjọ́ kò ní omi bọ́ lójú mi lẹ́yìn yẹn náà bẹ̀rẹ̀ sí pè mí ààrẹ wọn ló fẹ́ jáde ẹ sojú ọ̀rẹ́ mi pè mí ààrẹ wọn ló fẹ́ jáde fóṣèlú mo lèmi òṣèlú èmi fẹ́ràn ìlú bàbá mi ni ẹ wá jọ ṣé ti bá wá ní mo fẹ́ ṣe òṣèlú látijọ́ yẹn mi ì ní ti jáde láti ṣòṣèlú má ti jáde títí di 2025 every year ni mo ń lọlé tí n bá lọ ìlú mi ó kéré jù mo mọ iye tí mò ń ná ọwọ́ adéta lọ tíkẹ́ẹ̀tì tààrà go is almost 3 million iye ò tí ẹ̀kún anybody náà
tí bá ní ẹlẹ́ẹ̀kejì ìgbé tí ó bá pè mí fóṣèlú máa jáde ó ní pé àwọn nǹkan tá à ń ṣe nípa Yorùbá nation ṣe báwọn olórí burúkú tó ń jáde yìí àwọn dìde nìyí most especially Awikoko yìí ó wà lára ẹni tó bá jẹ́ àbọ̀ òsì lára ẹni tó bá jẹ́ ni ó gba bọ́dé ẹ lọ jẹja ẹ kábàámọ̀ pẹ̀yìn nínú ẹja tó lọ jẹ ni wo lórí burúkú yìí ọmọ òṣìwò bó ṣe rí lùkọ́ ẹgọ zero ni ó dá fún anything ó wá jókòó ó wá rò pé Aláàfin ni wọ́n máa fi pa bàbá wọ onírìṣà yìí tó pèrè ẹlẹ́gbọ̀n yín tó lóun Prince Adékúnlé Adébáyọ̀ kìnnìkan tó wà ní Maryland ó wà ní Maryland tó ló sọ síbẹ̀ ó ní Aláàfin ó lóun ló pa bàbá ọba ó sọ tí gbogbo ayé gbọ́ àbúrò yín àbẹ́gbọ̀n yín tó jẹ́ yẹn bàbá ẹ lọ fà á létí gidi gan ẹ fa etí ẹ báyìí pé àgbàlagbà ó sọ bẹ́ẹ̀ ó lóun 63 years ó dẹ̀ sọ nonsense lórí ọ̀rọ̀ tí ò mọ̀ tí ò kàn ẹ lọ fà á létí kábíyèsí Ọọ̀ni bàbá ẹ lọ fà á létí bọ́tẹ́ ẹ bá fa Awikoko létí ibi tó máa ti bá rẹ̀ alágbára jọ ni gbogbo wa o bẹ́ẹ̀ ṣe ní agbára bẹ́ẹ̀ l'Aláàfin náà lágbára bọ́yọ̀ ṣe ní agbára bẹ́ẹ̀ ni Ilé Ifẹ̀ ti lágbára tẹ́ ẹ bá wá ní àwa méjèèjì àtọ̀yọ́ àti Ilé Ifẹ̀ tó yẹ ká fi ṣe nǹkan tó dáa bọ̀bọ́ yìí wá bẹ̀rẹ̀ sí jáde continuously ẹ̀dẹ̀ ní káwa dákẹ́ fún ṣe é fẹ́ gbọ́ Aare Almaroof lèmi o èmi ò ní dákẹ́ o mo ti dákẹ́ tó bàbá mi Ọ̀yọ́mèsì ẹ má bínú mo dẹ̀ ti sọ̀dí fún yín this is getting too much láti April 5 April 6 ẹ lọ wo àwùjọ Awikoko April 7 April 8 April 9 April 10 títí ta fi wọ April 25 olórí burúkú kan wá sọ fún mi pé kémi dákẹ́ ìwọ ló dá wàhálà lẹ̀ kò ní yẹ kò ní yẹ ẹnu ẹ Awikoko ẹni àdánù ni ẹ lọ gbóṣò ìkan tó lórí burúkú ẹ. torí káwọn èèyàn dá 500,000 fún ẹ ó fẹ́ ṣí studio ó lè kí ló fẹ́ kọ́ bẹ́ẹ̀ studio ṣáìdì Òṣùpá ẹ̀ ló ná sí studio Táyé Currency ló ná sí Awikoko ó lè ó fẹ́ gba 500 million Mugun ló máa fún ẹ lówó yẹn